Orílẹ̀-èdè Nàìjíríà gba ìrànwọ́ abẹ́rẹ́ àjẹsára ẹgbẹ̀rún 10 fún ìtọ́jú àrùn mpox. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti fún Nàìjíríà ní ẹgbẹ̀rún 10 abẹ́rẹ́ Jynneos fún ìtọ́jú àrùn mpox ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 27 oṣù kẹta ọdún yìí ní Amẹ́ríkà fi abẹ́rẹ́ náà ṣe ìrànwọ́ fún Nàìjíríà láti lè gbógun ti àrùn náà. Abẹ́rẹ́ ọ̀hún, èyí tí àjọ tó ń ṣàkóso oògùn lílò àti oúnjẹ l'Amẹ́ríkà fòǹtẹ̀ lù, ni ó wà fún ìdènà àrùn ìgbóná àti mpox fún àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn ti tó ọdún 18 lọ sókè. Nígbà tí ó tẹ́wọ́ gba abẹ́rẹ́ náà nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun, mínísítà ètò ìlera ọ̀jọ̀gbọ́n Muhammad Pate gbóṣùbà fún ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà fún ìtọrọ àánú tí wọ́n ṣe. Ọ̀jọ̀gbọ́n Pate, tí akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba ètò ìdájú Kacholom ṣojú níbi ètò náà, sọ pé ìjọba àpapọ̀ kò ní káàárẹ̀ lórí àti jẹ́ kí ètò ìlera tó péye wà fún aráàlú. Ọ̀jọ̀gbọ́n Pate ní abẹ́rẹ́ náà yóò ṣe ìrànwọ́ ńlá fún orílẹ̀-èdè Nàìjíríà lórí àti gbógun ti ìtànkálẹ̀ àrùn mpox. Ọ̀jọ̀gbọ́n Pate kò ṣàìkí àwọn alábàáṣiṣẹ́pọ̀ bíi àwọn àjọ USAID, WHO, UNICEF, PEPFAR àtàwọn àjọ míì fún àtìlẹ́yìn wọn ní gbogbo ìgbà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Yajoyajo fún ti tòní. Orúkọ mi Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti kànnì Jígí Alára. Káfíńre pàdé o. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.